èyí ò di mélòó ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kílẹ̀ pé eléyìí tó wí lẹ́ẹ̀kẹta yìí òun ṣẹlẹ̀ ní Ọ̀fà lọ́dọ̀ ìmáàmù Ọ̀fà ló ti ṣẹlẹ̀ àyẹ̀kọ́ àwọn èèyàn wò lórí social media wọ́n á rí wípé ẹnìkan ìmáàmù Ọ̀fà ń kírun lọ́wọ́ ní Yidi ẹnìkan wá mú máìkì lọ́wọ́ sí ìmáàmù Ọ̀fà lẹ́nu báyìí nígbà wọn máìkì lọ́wọ́ sí ìmáàmù Ọ̀fà lẹ́nu ó ń tọ̀ wọ́n ọ̀bá wọn kírun tí ìmáàmù Ọ̀fà bá ti rùkú yóò máìkì báyìí bàbá bẹ̀rí galẹ̀ òun náà lọlẹ̀ á máìkì kọ́ bá wọn kírun Yidi rákà méjèèjì tí wọ́n fi parí rẹ̀ ó máìkì sí ìmáàmù Ọ̀fà lẹ́nu báyìí ọ́ ṣe bẹ́ẹ̀ kíni wọn wá kún eré social media lẹ́nu jẹ́ ẹ̀rín májẹ̀ẹ́ta lẹ́yìn náà rí òfin kálukú máa ń gbé eléyà ṣe rí báyìí eléyà ṣe rí báyìí ọ̀kan nù àwọn ọmọ ti fi èmi náà lójọ́ àmì mi ò wí kankan lérí ẹ̀ àmọ́ ń gbà tí Ọlọ́run ní kí àfa yìí ó béèrè ó béèrè rẹ̀ yìí tó sì jẹ́ níta gbangba lójú kíní yìí táyé ń wò wáyìí bàbá wa wí nǹkankan wà ní kọ́dà àwọn atáyé ṣe náà wọ́n bí wọ́n wò rí nǹkankan wí tó yíyá sí pé àfa ni mí mo wà nínú àfa lù nínú àfa lọrin mọ́ra èèsì kéré ńlọrin ìlú tí ní màá ti produce wọ́n béèrè lọ́wọ́ wa bẹ́ẹ̀ ẹni tí ó ṣerú nǹkan ni ó ṣeé ṣe kí ẹni ó ṣerú nǹkan òun kó má lè sọ fún àwọn èèyàn wípé bó ti rí ni kó máa wú kálukú wọn pé tó bá wù yẹn fẹnu gbá ẹ gbọ́ kìí ṣe tàyè mọ ntòdè àti ntòtù ó ti yé àmọ́ ń gbọ́ ọjà sí pé ọ̀rọ̀ ntọ́kan ìsìlámù ni ló fi kan tí ń jà àfa láti ṣàlàyé ẹ̀ fún àwọn tí ò yé àti láti ṣàlàyé ẹ̀ fún ẹni tí àgbọ́yé rẹ̀ bá òdi ẹ̀ káàtó irú èyí tí wọ́n ṣe ní kọ́sáburú bẹ́ẹ̀ ẹ gbọ́ kí ni mo yóò ṣe kọ́sáburú bẹ́ẹ̀ ìrún ọlọ́láfíà ẹni tí yóò sì gírun kọ̀dẹ́lẹ́sẹ̀ kò sí wàhálà bọ́yẹ̀ lẹ́yìn wípé ẹni òun tún ran ẹ̀sìn lọ́wọ́ ni ọ̀nà ọlọ́gbà ran ẹ̀sìn lọ́wọ́ ọ̀nà náà ni wípé pírọ́blẹ́mù kan tá a bá ti yàn láàrin ara wa láwa tá à ń jẹ́ mùsùlùmí tá a bá yàn láàrin ara wa tó yẹ ká ṣiṣẹ́ lórí ẹ̀ òun ni pírọ́blẹ́mù ti ń bẹ láàrin muazi dadani àti ìmámù òun là bá yanjú èyí wọn fẹ́ ká lọ lè tójú bọ̀ ká mójútó dáadáa tí ìmámù bá ń bẹ nínú mọ́sálásí tó bá ṣe Allahu akbar kò sí máìkì lọ́wọ́ rẹ̀ mọ́mọ́ ká ṣe Allahu akbar ẹni tí ń bẹ ń ta ìmámù tó wà Yidi àwọn tí ń bẹ ní jìnnà wọn ọ̀gbọ́n ìmámù ohun dadani ni wọ́n gbọ́ àbẹ́yìí tí ń bẹ ń jìnnà lọ́wọ́ dada ni wọn ni Allahu akibaru ló ń kálukú ó tó rùkú ọgbọ́ anabi sì ní innama ju'ila al-imamu liyu'tamma bihi fa idha kabbara fakabbiru fa idha sajada fasjudu fa idha raka'a farka'u fa idha qala sami'a Allahu liman hamidahu wa qulu rabbana wa lakal hamd anabi la gbé máa mọ̀ kalẹ̀ kẹ́lí máa tẹ̀lé òun lẹ́ẹ̀ máa fọ́lù ntọ́ba ti wí lẹ́ gbọ́dọ̀ máa wí lónìí àgbọ̀hùn ìmáàmù ohun dadani là ń gbọ́ ìmáàmù ti rùkú Allahu akbaru dadani òun wá ṣẹ̀pà Allahu akbaru tó rùkú làwa tó rùkú ń jásí pa kàn gbé ìmáàmù kalẹ̀ ẹwájú ni ìmáàmù ká ń tẹ̀lé mọ́ dadani là ń tẹ̀lé lọ́fà tó fi jásí wípé ká gbé máìkì fún ìmáàmù kó máa fi máìkì kírun dàrẹ́tì kí gbogbo wa àti dadani àtàwa tá a kù kó má sí intermediary láàrin ìmáàmù àtàwa tí wọ́n bá ní Allahu akbar tí gbogbo wa ti gbọ́ àti dàdá ní àtàwọn aláàjọ papọ̀ pé Allahu akbar kí dàdá ní wọ́n ṣẹ̀ṣẹ̀ wí káwa náà tó gbà lẹ́yìn dàdá ní ìkọ̀bá ìsìlámù àti mú ní intermediate nù àbí sẹ́wárẹ̀ yìí tọ́ na máìkì sí ìmáàmù tí ìmáàmù ń kírun tó wọn bá wọn kírun òun lọ́wọ́ ṣe ìrànlọ́wọ́ tá a wí ìrànlọ́wọ́ tó ṣe ni pé tí ìmáàmù ọ̀bá sí máìkì lẹ́nu ìmáàmù àbí tó bá lo standing fan ṣé tó bá rùkú àbọ̀ lọlẹ̀ ṣé yóò gbé standing fan lọ standing microphone ṣé yóò gbé lọlẹ̀ ni lẹ́nìkan fi mú un lọ́wọ́ gbogbo ayé ọ̀wá gbọ́ wípé ìmáàmù ti ṣe Allahu akbar òǹkàlùkù ó lè tẹ̀lé ìmáàmù direct without intermediary between imam and muazzin. èbó jáde ní àbí ọ̀jáde ṣé ẹ understand ẹni tó wá gbé lọ́wọ́ ni òun ní ládàá yìí ntí wọ́n ṣe ni ẹni ó gbé máìkì lọ́wọ́ òun ó ní ládàá yẹ. náà
èyí wá ṣe ńgbà tó wọn wá kí Yidi ńkọ́ àbí ńgbà tó wọn wá kí Yidi ńkọ́ bẹ́ẹ̀ ni Yidi ẹsẹ òun ọ̀ràn yẹn súnà ni náfìlà ni Yidi àṣẹ búyàn lérí pé kò kírun Yidi àṣẹ búyàn lérí pé kò lọ Yidi kọ́dà ni tí ó bá lọ Yidi ẹ gbọ́dọ̀ bú pé ẹ̀yin gèfèrí tẹ̀ lọ kò ní gèfèrí ọ̀gbọ́n náfìlà ni òun àdákọ́ńkọ́ ara rẹ̀ ni tó bá kí yọ gbowó ìyá rẹ̀ tí ó bá sì kí kò ní gbaládà rẹ̀ ni kò sì ní lẹ́sẹ̀. ẹlẹ́ẹ̀kejì ń bọ̀ ẹlẹ́ẹ̀kejì irú ẹni tó gbé máìkì sí máàmù lẹ́nu àyè wà fóun bẹ́ẹ̀ láti tún dá a padà nígbà tí máàmù bá sálámà tí wọ́n ṣe gbogbo ẹ̀ tán òun wà kí tiẹ̀ ní rákà mẹ́rin kò ní kí rákà méjì má léwọ́n ló ṣẹ̀ríà rákà mẹ́rin lòun ó kì í náfìlà ni tàtà wọ̀n ni ẹ lọ lè wù ẹ rí àdíìsì ẹ ra àdíìsì tá nàbì ni wọ́n pa mí láṣẹ ìrun márùn lójúmọ́ wọ́n pa mí láṣẹ ìrun márùn lójúmọ́ wọ́n pa mí láṣẹ ìrun márùn lójúmọ́ ọgbọ́ kọ̀dákọ wọ́n pa mí láṣẹ Yidi kọ̀dákọ ẹ̀ kọ̀dákọ wọ́n pa mí láṣẹ ásámú wọ́n pa mí láṣẹ ìrun márùn lójúmọ́ láti àárọ̀ títí di ilẹ̀ ṣú ẹni tí ń jọ̀nà yànnú sẹ́ẹ̀rẹ́ yìí tí wọ́n lọ lè tá ń lè kí Yidi hùn ẹnìkan ọba àdúró kọ́ máa báyìí máa ń ka agbádẹ́ lọ́ba fẹ́ wọlé ẹnìkan àbá àgbébọn lọ́wọ́ pé gbogbo tí ọba lóun ó sì mọ́mú ayé ń gbà ẹnìkan ọba àmọ́ máìkì lọ́wọ́ kọ́ náà sì máa mú lẹ́nu kọ́ máa sẹ̀mí aláwùjọ náà ní ìdàwó kó wọ́n kàn máa wòrán nígbà wọn bá parí tán òun náà kìtì ẹ̀ òun ní ran àwọn èèyàn tí wọ́n ń bẹ níta lọ́wọ́ kí wọ́n má bàa sí kí tí a di pé kò tako Islam gbogbo àwọn táwọn ń pariwo eré yìí wọn kí eré wọn tó ṣe èyí ìtẹ́fì mọ̀ wípé kò sí mímọ̀ ńlẹ̀ Yorùbá. ẹni tí ń fi rédíò gbọ́ òun tí rédíò kú tó lórí ti máa ń kọ́ kí ló kù tí ó ṣe bàbá jẹ́ ẹ̀rùn Yidi wọ́n máa kí nǹkan ẹ̀ ló kù. ó ṣẹlẹ̀ líìdì yìí àwọn kan fi rédíò gbọ́ ìran ìgbóyà rédíò wa kọ́ọ̀tì kálukú lóyún jòkó kó sálábà fúnra wọn. tọ́ba yẹn pé erélákà alákọ̀ọ́kọ́ wọn wà ẹ gbọ́dọ̀ jòkó bẹ́ẹ̀ oníkálukú ó kì bẹ́ẹ̀ ẹ parí ẹ bẹ́ẹ̀ èèyàn lè kírun Yidi nínú ilé ara rẹ̀ tí ó bá lọ Yidi aleki bẹ́ẹ̀ èèyàn lè dárun Yidi kí lóhùn nìkan àmì èyí tó dáa jù ní ká lọ sí Yidi lànà bìbí ní kọ́dà àwọn obìnrin tó bá ń ṣe ẹ̀yìn là lọ́wọ́ tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ̀yìn náà lọ ẹ má bá wọn kírun ẹ kàn jòkó lẹ̀ káyọ́ ọmọ rẹ̀ náà pé Yidi pọ̀ àǹfààní tó wà ń bẹ òun nù èyí ń ọ̀sàbùrù kankan nínú rẹ̀ lọ́rọ̀ sẹ̀ríà lílé yìí bọ́ ọba wá rí sẹ̀ríà míì tó bá lé ẹni ó gbé máìkì lọ́wọ́ fún màmú yọ wọ náà kò lè jẹ́ àrí sẹ̀ríà ọ̀hún o ọ̀gbọ́n odidi ìmáàmù ìlú ló ṣe tí ìmáàmù ìlú tí èyí ṣe ìmáàmù kékeré tọ́jú ní mímọ̀ gbogbo ayé òun ló ṣe tí ọba ní mímọ̀ tó gbé kò ní ṣe bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì irú tí ìmáàmù ọ̀fà wa ṣe yìí náà bàbá wa ìmáàmù màlẹ́ náà ṣerú ẹ̀ Yidi tiwa náà ọlá wípé wọn kàn gbẹ̀yìn òun ṣe rí ìlòkọ rẹ̀ the same thing báwọn náà lórí ẹ̀yin tẹ́ ẹ̀ bá kéwú ẹ kú yà àwa ń jayé kálámù iná ni àmúna síra wà á kálò àdáadáa lé ilé ìka olówó sọ̀rẹ́ ànàbíyọ́ olówó sọ̀rẹ́ ànàbíyọ́ ẹ lè kéwú dáadáa kẹ́ tó máa dá sọ́rọ̀ ẹ̀sìn gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lẹ́ni mídíà tí nǹkan kan bá ṣẹlẹ̀ sọ́dọ̀ àwọn àlùfáà ọ̀sàrè jáde ọ̀ọ́mà kéwú ọ̀ọ́lọ́lé kéwú òsè wàhálà kéwú ìdáhùn àfáà rẹ̀ ń wí fún ọ̀nà ọ̀ amúlọ́wọ́ ọ̀wà lọ́wọ́ takò ẹni ó ní mímà tó ń bẹ ń fìdí mímà gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ innama ahlaka alladhina min qablikum kathratuhum wa ikhtilafuhum ala anbiya'ihim. gbogbo ẹni tí bá ti ń takò àwọn àfáà lérí ní tí yóò máa yọ parun yóò sì lóko parun bó ti dínú kojú báwọn náà lọ.